الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. يقول المصنف رحمه الله في الحديث 61 و900 وعن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وآله وسلم قال: خير الصحابة 4، وخير السرايا 400، وخير الجيوش 4000، ولن يغلب 12,000 من قلة. رواه أبو داود والترمذي وقال حديث حسن. باب آداب السير والنزول والمبيت والنوم في السفر واستحباب السري والرفق بالدواب ومراعاة مصلحتها وجواز الإرداف على الدابة إذا كانت تطيق ذلك، وأمر من قصر في حقها بالقيام بحقها. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: إذا سافرتم في الخصب فأعطوا الإبل حظها من الأرض، وإذا سافرتم في الجدب فأسرعوا عليها السير وبادروا بها نقيها، وإذا عسرتم فاجتنبوا الطريق فإنها طرق الدواب ومأوى الهوام بالليل. رواه مسلم. وعن أبي قتادة رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا كان في سفر فعرس بليل اضطجع على يمينه، وإذا عرس قبيل الصبح نصب ذراعه ووضع رأسه على كفه. رواه مسلم. أنا دالوري apá kan nínú àwọn àdájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìrìn àjò. ìgbà wa alákọ̀ọ́kọ́ lónìí wọ́n látọ̀dọ̀ Abdullah ibn Abbas radiyallahu anhuma عن النبي صلى الله عليه وآله وسلم قال: ابن عباس يلا قوي نصوات بباري ونقبى ولا تدع النبي محمد صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وسلم: خير الصحابة 4. àwọn ẹni tó lóore jù láwọn ẹni tí wọ́n jọ ń bára wọn rìnrìn àjò àwọn mẹ́rin. ìyẹn ni pé gẹ́gẹ́ bó ti ṣe síwájú wípé èèyàn kan ti ń dá rìnrìn àjò ṣàìtánì ni. ẹni méjì tí wọ́n dìjọ rìnrìn àjò àṣẹtánì méjì ni. ṣùgbọ́n àwọn èèyàn mẹ́ta àwọn ni rọ́pù, àwọn onírìn àjò. èèyàn mẹ́ta náà tún wá dá tó pé kan pé mẹ́rin. àwọn èèyàn mẹ́rin tí wọ́n dìjọ rìnrìn àjò àwọn ni alábàárìn pàdé tó dáa. wa khairu saraya, ètò sì lóore nínú àwọn ọmọ ogun tá a fi sí ogun rán nígbà tá Ànábì sallallahu alaihi wasallam tí ò sí pẹ̀lú wọn 400 làwọn ọmọ ogun 100,000. àwọn ọmọ ogun 100,000 làwọn èyí tó lóore jù tá a bá rán wọn sí ogun. wa khairul juyush, ètò sì lóore jù nínú àwọn ọmọ ogun ọ̀nà ni 4,000 tí wọ́n pọ̀ wọ́n tó 4,000. walan yughlaba 12,000 min qillah, wọn ò sì ní lè borí àwọn ọmọ ogun tó pé 12,000 nítorí wọn ò kéré. Abu Dawud àti at-Tirmidhi àwọn ni wọ́n gba ìgbà wáyé jáde. wa qala al-imam at-Tirmidhi hadithan hasan, ẹgbà wa tó dáni bẹ́ẹ̀ ni ìmáàmù Tirmidhi pé. ìgbà wa yìí fi hàn wá ewu
àti aburú tó wà nínú kéèyàn máa dá nìkan rìnrìn àjò tàbí àwọn méjì ó yẹ kí wọ́n sapá láti rí i pé àwọn ò dín sí mẹ́ta nítorí kó má jẹ́ pé àṣetọ́ nìkan ló rìnrìn àjò tàbí méjì tí wọ́n bá wá lè ṣe tó ń kà wọ́n bá pé mẹ́rin yóò ti dáa jù a sì sọ pé lóòótọ́ ìrìn àjò ti yí padà kò dàbí ìrìn àjò táyé tẹ́lẹ̀ mọ́ nítorí pé lónìí nínú kó jẹ́ pé mọ́tò tàbọ́kọ̀ ojú omi tàbí bàálù òun la fẹ́ fi rìnrìn àjò wọ́n fẹ́ kó ṣe pé láwọn agbọn ibìkan àwọn èèyàn ò yéé fi irú àwọn nǹkan tán fi rìnrìn àjò láyé tẹ́lẹ̀ rìnrìn àjò dì sí gẹ́gẹ́ bí àwọn ẹranko tá à ń gùn ràkúnmí ni ẹṣin ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni tàbí ìbáka tó sì jẹ́ pé bó ti ṣe máa ń rí láyé àtẹ̀yìnwá àwọn iná ní máa rí fáwọn náà lónìí pé kéèyàn kan máa dárìn kó ló ń fẹ́ rìn láti ìlú kan lọ sí ìlú kan tí ìrìn tí sì ń bẹ láàrin ìlú méjèèjì nasẹ̀ wọ́n á ní ràkúnmí ló ń fẹ́ gùn ẹṣin tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ kò sí tàbí ṣùgbọ́n téèyàn bá fẹ́ rí irú ìrìn àjò bẹ́ẹ̀ ó yẹ kó sapá láti rí pò nìkan kọ́ ló ń lọ ó wá ẹni kúnra tí ìrìn wọn jọjọ ara wọn tó yẹ pé ibi tí wọ́n ń lọ làwọn náà mórílé tí òfin ní jẹ́ pé wọ́n nìkan lọ́ọ́ dà lọ. irú eléyìí sì máa ń rọrùn nígbà tó bá fi ìrìn àjò rẹ tó bá fi tó àwọn èèyàn létí wípé àìbámọ tabarẹni tó náà fẹ́ lọ sí ròlú bẹ́ẹ̀ kí wọ́n jẹ́ kó gbọ́ lọ́nà tí ó fi jẹ́ pé ẹdìjọ gbéra sọ́jọ́ kan náà oníkálukú lórí ẹṣin rẹ̀ oníkálukú lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ràkúnmí rẹ̀ ọ̀sáfì ní jẹ́ pé wọ́n nìkan iná lọ ń dárìn ṣùgbọ́n nígbà tí ìrìn àjò tó di ìrìn àjò à ń wọ mọ́tò à ń wọ ọkọ̀ ojú omi à ń gun bàálù à ń wọ ọkọ̀ ojú irin eléyìí tó wà tó jẹ́ ti gbogbogbò kò sí bó ti ṣe lè jẹ́ pé wọ́n nìkan ló rìnrìn àjò nítorí pé ọkọ̀ tó jẹ́ ọkọ̀ gbogbogbò eléyìí tá a máa lọ wọ̀ ní gáràjì ọkọ̀ wọn ò ní gbéra ṣáájú kó tó di pé rò pé a sì máa pọ́kọ̀ tó kéré jù tí ń kó èrò kò ní kó èèyàn tó kéré séèyàn mẹ́rin pẹ̀lú bàbá ọlọ́kọ̀ tí ó wọ ọkọ̀ tó bá fi bàbá ọlọ́kọ̀ tí ó wọ ọkọ̀ kún àwọn ti jẹ́ márùn á ń bọ̀sibọ́sí pé àwọn tún lè gbélé ó jẹ́ pé èèyàn mẹ́fà ni wọ́n kó pẹ̀lú bàbá ọlọ́kọ̀ wọn pé méje ọ̀rọ̀ pé wọ́n nìkan ló dá rìnrìn àjò tàbí ẹ̀yin méjì kò lè wáyé níbẹ̀ yẹn ẹ̀rí pé ẹ̀yin tẹ̀ ń jọ rìnrìn àjò ẹ̀ pọ̀ ní ti ń gbé kálukú lọ síbi tí ń lọ ó lè sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ní nǹkan tẹ́ ẹ lò láti fi rìnrìn àjò kìí ṣe wọ́n nìkan ló dá rìnrìn àjò bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pọ́kọ̀ tó tóbi jù bẹ́ẹ̀ lọ ńkọ́ iye èèyàn tí ó wà nínú ọkọ̀ wọ́n tún pọ̀ jọjọ tó ń bẹ nínú ọkọ̀ tí máa ń kó èrò 18 pẹ̀lú bàbá ọlọ́kọ̀ wọ́n di 19 tó bá pérò eléyìí náà lẹ́tún wọ̀ kò sí bá a ṣe fẹ́ sọ pé wọ́n nìkan ló ń dá rìnrìn àjò ọkọ̀ tó tún tóbi jù eléyìí lọ wà lọ́kọ̀ tí ń kó 50 èèyàn tàbí jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ló wà lóríṣiríṣi láti rí ipò gbìyànjú wípé ibi tí wọ́n ti máa ń wọkọ̀ tó ti fini lọ́kàn balẹ̀ ló ti lọ wọ̀ kìí ṣe ibi tó ṣe pé tó o bá lọ o lè lọ àlọ́gbé tẹ́nìkan tún ní gbúrò rẹ̀ ma bẹ́ẹ̀ ni tó bá kọ́kọ́ ju orin á rí i pé tírẹ́ẹ̀nì tó bá kó àwọn èèyàn tí máa kó pọ̀ jọjọ kò sí bá ṣe fẹ́ wọ́ọ́rọ́ eléyìí tí wọ́n sọ pé wọ́n nìkan lọ ń dá rìnrìn àjò kódà kó sí pé nínú tírẹ́ẹ̀nì yàrá odidi kan ní wọ́n nìkan dágbà lọ́nà tó ṣe pé nìkan ò ní sínú yàrá rẹ̀ pẹ̀lú ẹ̀ tó sì jẹ́ pé yàrá rẹ̀ ó ní ibi tó ti lè sùn ó tún ní ibi tó ti lè gbọ̀nsẹ̀
nínú yàrá rẹ̀ ó níbi tó tún lè ti jẹun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àní pé wọn nìkan lọ dáwọ́ nítorí pé ẹ̀yin tẹ́jọ wà nínú ọkọ̀ ojú irin ẹ̀pọ̀ jọjọ bẹ́ẹ̀ náà ní bàálù lóòótọ́ ó wà láwọn orílẹ̀-èdè kan tó yẹ pé téèyàn bá fẹ́ wọ bọ́ọ̀sì gbogbogbò eléyìí tí ìjọba gbé kalẹ̀ fáwọn èèyàn láti máa rìnrìn àjò láti ìlú kan lọ sí ìlú kan wọ́n ti sọ fún ọ nígbà tó bá wá já tíkẹ́ẹ̀tì wípé bọ́ọ̀sì tí wọ́n já tíkẹ́ẹ̀tì rẹ̀ yìí o agogo báyìí pàtó ní ó gbéra tọ agogo báyìí pàtó ń bá ti lù ọ̀gá kò sí ni o kò fẹ́ sí tọkàn pẹ̀lú pé ọkọ̀ yìí 100 èèyàn ló yẹ kó gbé ààrẹ èèyàn méjì tó bá pé wọ́n nìkan náà ni ọkọ̀ yẹn ó sì náà ni irú eléyìí tí ìwọ nìkan àti ọ̀gá tí ń wọ ọkọ̀ nìkan tẹ́ bá dìjọ wà nú ọkọ̀ kò sí tàbí ṣùgbọ́n a sọ pé ẹ̀yin méjì péré lẹ rìnrìn àjò torí pé gbogbo àga yòókù gbófo òfin tó sì tún dé òun náà ni pé ọ̀gá kọyìn kò gbọdọ̀ gbẹ́nì kankan lọ́nà tó bá yẹ láwọn tó ti gbé láti gáràjì tíjọba fi lélẹ̀ kò gbọdọ̀ gbẹ́nì kankan lọ́nà bẹ́ẹ̀ náà ni tó bá tún di àbọ̀ ọwọ́ yé èèyàn tó bá wà nú ọkọ̀ yín iná lọ́kọ̀ ó tún ti torí wọn sí eléyàn lè léwu ó lè mú ni já sí pé àwa là ń dá rìnrìn àjò tàbá wa méjì asìtìrínú hadith wípé ar-rakibu shaitan war-rakibani shaitanani ẹnìkan tó ń dá rìnrìn àjò àṣetán nìkan ni o àwọn ẹni méjì tó ń sì jọ rìnrìn àjò àwọn àṣetánì méjì nù tẹ́lẹ̀ bá yé wa àjẹ́ pé kí á rìnrìn àjò ní àwa tá a pọ̀ ń lọ dáa jù láti lè bá fi ṣọ́ra fún ewu àti ìròyìn burúkú yìí tó bá jẹ́ pé wọ́n nìkan lọ dá gbé mọ́tò rẹ sọ́nà láyé ètò níyìn náà yóò ti dáa púpọ̀ jù kó má jẹ́ pé wọ́n nìkan iná lọ́ọ́ dá máa rìnrìn àjò nítorí pé tí wọ́n nìkan bá dá rìnrìn àjò ọ̀ bọ́ lọ́wọ́ pé ṣètọ́ nìkan ló rìnrìn àjò tó bá sì pé méjì ẹ̀ tún ti bọ́ lọ́wọ́ pé ṣètọ́nì méjì ló rìnrìn àjò ẹ múra kẹ́ ẹ jẹ́ mẹ́ta kẹ́ ẹ lè bá jẹ́ arìnrìn àjò tó bá sì pé mẹ́rin òun ló lóore jù láti mọ̀ pé oríṣiríṣi nǹkan náà ní nǹkan tó lè ṣẹlẹ̀ sẹ́ni tí ń wa mọ́tò náà ó ṣeéṣe kí ọkọ̀ kọ́kọ́ sẹ́ kó jẹ́ pé wọ́n nìkan lọ wà ní ọkọ̀ kó sì wà láàrin gbó ó lè má jẹ́ ojúmọmọ gan ó lè jẹ́ òru gànjọ́ ó sì lè jẹ́ àfẹ̀mọ́júmọ́ tẹ́ pé tí ìwọ gan bá dúró ní ọkọ̀ rẹ tó bá ń nawọ́ sára yòókù tí máa ń lọ wọ́n dákun kó dúró fún ọ wọ́n ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú bóyá wheel spanner àbí wọ́n ràn ọ́ lọ pẹ̀lú jack ó rí pé ẹnìkan kan ò ní dúró ìwọ nìkan lọ́dà wà nù gbóyìn tó bá jẹ́ pé méjì yọ rọ̀ ọ́ lọ́rùn kẹ́nìkan dúró ń di mọ́tò kẹ́nìkejì ọ lọ wá nǹkan tẹ́ ṣàfẹ́kù rẹ̀ ń wá bẹ́ẹ̀ náà ni ó ṣeéṣe ó jẹ́ pé mọ́tò tó bàjẹ́ sínú gbó ẹnìkan tó bá pọ̀ nìkan ní dárìn ó jẹ́ pé inú gbó náà ni ó sùn kò sì tẹ́rù tó lè sunú mọ́tò àfi kó farasin kó sínú gbóǹbò mi dání tí ó lè fẹ́ ṣe ní sùtà tí òfin ní rọrùn fún wọn láti rí yóò máa retí kí lọ́ọ́ mọ́ gbàtílẹ̀ bá mọ́ ibi tí ó fi mọ́tò rẹ̀ sí náà nù tí ó fi lọ́ọ́ mọ́ wá mẹ́kò ẹni tí ó lè bá tún mọ́tò ṣe àbí kó tiẹ̀ máa wá ọkọ̀ tí wọ́n fi fa ọkọ̀ tí wọ́n fi bá fà kó ń bẹ̀ eléyìí bá rọrùn púpọ̀ tó bá pọ̀n àtẹnìkan ni wọ́n jọ rìnrìn àjò kọ́mẹ́sẹ̀ tí ì sọ dánadáná kọ́mẹ́sẹ̀ tí ì sọ tàwọn agbégidínà tó jẹ́ pé ó lè kó sọ́wọ́ wọn ó sì ṣeéṣe kó jẹ́ pé ewu kan ṣẹlẹ̀ tó la tẹ̀mí lọ tó mẹ́mí rẹ̀ lọ mo ní kí wọ́n máa wá lọ tó bá pé wọ́n pé méjì tàbí mẹ́ta tẹ́nìkan bá là nínú ewu wọ́n lè mú ìròyìn dé tí àwọn èèyàn wọn nígbà tí òun bá mórí délé lálàáfíà torí ẹ̀ ewu ń bẹ o
nínú kéèyàn kàn máa dá rìnrìn àjò. Èèyàn mẹ́ta tó bá tún ti jẹ́ pé ọba tún ṣeéṣe fún yín kẹ́ pé mẹ́rin, àwọn eléyìí ẹni tó lóore jù láwọn abára wọn rìnrìn àjò. wa khayru saraya 400, èyí tó lóore jù nínú àwọn ọmọ ogun tá a gbé dìde pé kí wọ́n lọ jí sí ogun wa, òǹkà wọn ní 100. ẹ máa rí nínú as-sira, ìtàn ìgbésí ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, a máa gbọ́ nípa as-saraya, nípa Ànábì gbé àwọn ọmọ ogun dìde. Tánàbì bá lọ fúnra ara rẹ̀, à ń pè ní ghazwa. Saraya yìí àwọn ọmọ ogun tánàbì ń gbé dìde pé kí wọ́n lọ jí sí ogun wa, wọ́n lè tó lóore jù oníkọ́ ọmọ ogun 100. Allahu akbar. Ó túmọ̀ sí pé iṣẹ́ kékeré kọ́ ni àwọn sàhábà ṣe o. Wọ́n gbé ọmọ ogun dìde wọ́n lọ jíṣẹ́ wá. Ó túmọ̀ sí pé òǹkà àwọn a máa tó 100. Òǹkà àwọn a máa tó 100. Tó máa sọ pé ọmọ ogun 100 ní bẹ́nu bàtálíọ̀n kan, ó túmọ̀ sí pé bàtálíọ̀n 4 ni wọ́n gbé dìde wọ́n lọ jíṣẹ́ ogun wá. Ẹ sì mọ̀ pé àwọn ọmọ ogun tẹ̀sìn Islam wọn dàbí ọmọ ogun òde ìwòyí. Ọmọ ogun òde ìwòyí, àwọn iṣẹ́ ogun náà ni wọ́n ń ṣe jẹun. Tó bá ti pèèyàn lọ́mọ ogun, àwọn oníṣẹ́mi tí wọ́n tún mójútó má ju ká jagun lọ. Àwọn wọ̀nyí wọ́n máa gbé lábẹ́ ìnáwó ìjọba eléyìí tó gbà wọ́n síṣẹ́ ni. Báríkì àwọn ọmọ ológun iná ni wọ́n máa jẹ́ ibùgbé wọn. Àwọn ò ní ilé eléyìí téèyàn máa ń padà sí pípa ti parí iṣẹ́ tòní, jẹ́ ń padà sílé mi, tó yàtọ̀ sí àgọ́ wọn eléyìí tí ìjọba ti kọ́ sílẹ̀ fún wa. Ẹ sì rí pé àwọn ọmọ ogun tòní wọ́n yìí sábà ní ìlú kan pàtó eléyìí tó ṣe pé ibẹ̀ ni wọ́n fìsì. Gbogbo ibi tí sábà gbé wọn lọ ni ibẹ̀ náà ni wọ́n ń lọ. Tó bá ní ọmọ ìyá kan tó ń ṣiṣẹ́ sọ́jà, ọmọ rí pé ńgbà kan ó lè wá pọ́ ó lè máa sọ fún ọ pé wọ́n á mọ kọ́ọ̀dì. Tàdédé ló tún gbọ́ pé wọ́n ti gbé lọ sí Òṣogbo, ó tún rí wọ́n tún ti gbé ó di Abakaliki, láti Abakaliki wọ́n tún ti gbé padà sí Ìlọrin, láti Ìlọrin wọ́n tún ti gbé padà sí Èkó, wọ́n ti sì máa gbé wọn Kánò. Ní ayé jọ́un, nígbà tí a ní èyí tó lóore jù nínú àwọn ọmọ ogun tá a fi sí ogun rán, t'Ànábì ò sí pẹ̀lú wọn, iná ni ọmọ ogun 100. Àwọn ọmọ ogun 100 tá à ń sọ̀rọ̀ yìí àti gbogbo ọmọ ogun pátá tí wọ́n ń jagun fẹ́sìn Islam, á rí i pé àwọn ò ní ilé kan tíjọba ẹ̀sìn Islam kọ́ kalẹ̀ fún wọn láyé ìgbà yẹn. Wọn ò sì máa jẹ, wọn ò máa mú lábẹ́ ìnáwó ìjọba ẹ̀sìn Islam. Oníkálukú wọn ń jagun fi ṣẹ̀sìn ni. Ẹ rí i pé ọmọ ogun lónìí òun ń jagun fi ṣiṣẹ́ sẹ̀mí ni, nítorí pé iṣẹ́ ogun tó ń ṣe lónìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ tí wọ́n ní. Iṣẹ́ tí wọ́n ń ṣe táwọn fi ń sẹ̀mí nù. Owó oṣù tí wọ́n ń gbà ń bẹ̀ iná ní nǹkan tí ó jẹ́ ní tí wọ́n ń gbà lówó ọ̀yà lórí iṣẹ́ ogun tí wọ́n ń ṣe. Wọ́n lọ sógun, wọn lọ sógun, wọ́n gba owó oṣù wọn. Tógun bá wá dé, tí wọ́n bá wá lọ, ìjọba tún lè ní àfikún eléyìí tí ó fún wa lórí wípé wọ́n tún lọ kópa nínú ogun yìí. Gbogbo bójú ogun bá ṣe lé sí, báwọn náà bá ṣe jà fatafata sí, ìjọba tún lè ní àfikún tí ó fún wa. Ní ti ìjọba ẹ̀sìn Islam kò rí bẹ́ẹ̀ o. Ó rí pé gbogbo àwọn ọmọ ogun yìí, àwọn bùkátà kíjọba ẹ̀sìn Islam kọ́kọ́ lé fún wa tí wọ́n máa gbé. Wọn bùkátà kíjọba ẹ̀sìn Islam kó fún wa lówó oṣù kan tí wọ́n máa gbà rárá. Wọ́n sì retí kíjọba ẹ̀sìn Islam kọ́ dá aṣọ ṣẹ́ fún wa, eléyìí tí wọ́n máa wọ̀, eléyìí tí wọ́n fi máa dára wọn mà. Kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀. Oníkálukú nínú wa tó bá ti lọ yá ọ̀yá náà nù. Gbogbo ẹni tó lè jà
òní bùkátà kó dìgbà tó bá tó korúkọ rẹ̀ ìwọ náà ti lọ tò pẹ̀lú àwọn ẹni tó fẹ́ jà. kí ló dé? nítorí pé gbogbo ọmọ tó jẹ́ mùsùlùmí wọ́n ń sojú kòkòrò wípé nínú kájà Olúwa kó fún wa níṣẹ́gun àti ìborí lórí ọ̀tá àbí kó gbẹ̀mí wa ká kúkú ṣàhídì. eléyìí ó mú kọjá pé wọ́n ń sáré sógun nígbà tán bá ti pè wọ́n sí. kò sí ẹnìkan tí ó lọ́ọ́ fojú pamọ́ tí wọ́n á sọ pé tí wọ́n máa parọ́ máa rẹ̀ tí ò sí parẹ́ sí òun àbí tí wọ́n máa parọ́ máa ìdíwọ́ kan tí ò sí fún pé ìdíwọ́ wà fún oníkálukú wọn. tí wọ́n bá béèrè èèyàn 10 èèyàn 100 ti dìde dúró. ìrẹ́ náà lẹ́sẹ̀ rí Abdullahi bin Umar radiyallahu anhuma tó fi ń jà fatafata ipò ń gbọ́dọ̀ kópa nínú ogun Khandaq nítorí pé Rifa'a ibn Rafi' wọ́n gbà wọlé ní ọjọ́ ogun Uhud wípé kó kópa nínú ogun. wọ́n kọ̀ láti gba Abdullah ibn Umar, wọ́n kọ̀ láti gbà wọlé torí pé Ànábì sallallahu alayhi wa sallam wọ́n fojú kéré rẹ̀ pọ́ ọmọdé ni. ìgbà tí ogun Khandaq tó wá dé lẹ́yìn eléyìí, Abdullah ibn Umar òun náà wá ní dandan lá òun náà gbọ́dọ̀ kópa nínú ogun eléyìí nítorí ibà méjì kọ́. Rifa'a tẹ gbà wọlé ní ogun Uhud kó kópa ń bẹ̀, òun ò rí nǹkan kan tá a fi sọ wípé ọ̀tàn yọ, torí pé tó bá dàbí irọ́ ẹ lè pe agbó fún wa kémi pẹ̀lú rẹ̀ kájọ wọ̀yá àjà káwọ ẹni tó da ẹnìkejì ń jàkadì. ẹ gbà wọlé kó kópa ní ogun, ẹ kọ̀ láti gbèmí wọlé. Subhanallah, ogun tó ṣe kó lè mẹ́mí èèyàn lọ. Bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ bàbá ọ̀jájúmá bàbá ọ̀jágbémá pé ẹ̀yin mélòó mọ bí tó wà lọ dẹ́mi ara rẹ̀ légbodò tó ṣekú pa ara rẹ̀. wọ́n láwọn ọ̀gbọ́ wọlé ó wá takú wọn lé ọlọ́ọ̀lọ́ tó fẹ́ pa ara rẹ̀ ní. wọ́n wí bẹ́ẹ̀ ẹ̀rí pé ńgbà tí mánì tí ò sí lọ́kàn àwọn èèyàn má tó má ní jihad òdodo yẹn bá ń bẹ, èèyàn mélòó ni ó kópa ń bẹ? èèyàn mélòó gan ni ó gbà pé mùsùlùmí lòun dèpòdépò pé ó kópa ń bẹ? àwọn mùsùlùmí àkọ́kọ́ wọn àrí bẹ́ẹ̀, àwọn náà ló ń sẹ̀mí lọ́wọ́ ara wọn, wọn àbéèrè owó kan lọ́dọ̀ ìjọba. àwọn náà lọ́pọ̀lọpọ̀ wọn ni ó pèsè nǹkan àjà lọ́wọ́ ara wọn. èyí tí kò bá ní nǹkan àjà lọ́wọ́ ara rẹ̀ òun ni ó béèrè fún nǹkan àjà lọ́dọ̀ ìjọba tó ní kí wọ́n wá lọ kópa nínú ogun. Allahu akbar. ẹni tí yóò lọ sójú ogun òun ni ó tún pèsè nǹkan àgùn lọ́wọ́ ara rẹ̀. ẹni tí ò bá ní nǹkan àgùn fúnra rẹ̀ òun ni ó béèrè fún nǹkan àgùn lọ́dọ̀ ìjọba tó ní kí wọ́n wá lọ jagun. torí de eléyìí, àwọn ọmọ ogun tá a gbé dìde pé kí wọ́n lọ jagun wá, ètò lóore jù nínú wọn làwọn ẹni tí wọ́n pé 100 làwọn ẹni tí wọ́n pé 100. kò sí tàbí ṣùgbọ́n mùsùlùmí pọ̀ gan 100 èèyàn tó òǹkà wọn pọ̀ gan ni. ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ iye tó lù wá ní kí òǹkà àlùmọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó jẹ́ pàápàá jùlọ ummatul ijaba, àwọn ẹni tí wọ́n ti gba Islam, òǹkà wọn kọjá sísọ. ọmọ ogun nínú ẹ̀sìn Islam gẹ́gẹ́ bá a ti ṣe wí, wọ́n ẹsẹ̀ bùkátà kí wọ́n jẹ́ àwọn kan pàtó yàtọ̀ sáwọn kan pàtó. gbogbo mùsùlùmí lọ́mọ ogun, gbogbo mùsùlùmí pátá lọ́mọ ogun. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ní abẹ́ òfin ẹ̀sìn Islam, àwọn mùsùlùmí tán bá ti lógun yá kìí ṣàwọn kan yàtọ̀ sáwọn kan tí kìí bá ṣàwọn ẹni tó ní ìdíwọ́ pàtàkì bí afọ́jú, bí arọ, bí aláàárẹ̀, bí àwọn aká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. irú àwọn wọ̀nyẹn wọn lè kópa nínú ogun. kò sẹ́ni tó bẹ̀ wọ́n, kò sẹ́ni tó bẹ̀ wọ́n. ṣùgbọ́n ẹ̀yin yòókù tí kìí ṣe arúgbó kùjọ́kùjọ́ tí ó lè dákàṣe lójú ogun, gbogbo ẹ̀yin yòókù la pè, yàtọ̀ sáwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké. àwọn obìnrin wa àtàwọn ọmọ kéékèèké wa àwọn ò ní kópa nínú ogun. torí ẹ̀ nítorí pé ogun mímá ni
eléyìí tó ní í ṣe pẹ̀lú wípé à ń jà á ní ìbámu pẹ̀lú bólúwa ti ṣe fi pa wá láṣẹ à sì ń jà á lórúkọ wípé à ń wá pé tá a bá tiẹ̀ kú síbẹ̀ ń ta àfojúsùnù afẹ́ di ṣàhídì. torí de eléyìí àwọn ọmọ ogun tá a fi sí ogun rán eléyìí tó lóore ju wọn ni kó pọ́gọ́rùn mẹ́rin a lè fi 100 a lè fẹ́ wọn kù. torí ẹ̀ a rí i pé ní ìgbà tí àwọn mùsùlùmí bá jẹ́ pé wọ́n múra sẹ́sìn wọn wọ́n ka ìsìn wọn kún wọn à fi ọwọ́ jábútẹ́ mu gbogbo nǹka yìí àti kójọ kò lè ṣòro. ṣùgbọ́n gbà tó bá yẹ pé púpọ̀ nínú àtàwọn láwọn ń ṣe islam ẹnu lásán ni islam tí ó dùn wọn lára ni islam táwọn gan ọmọ túmọ̀ rẹ̀ ni àti iréyìn 40 kò ní rọrùn wàláhì àti iréyìn 40 kò ní rọrùn. torí ẹ̀ ni ẹ rí i pé àwùjọ yàtọ̀ sáwùjọ nípa ìhà táwọn ẹni tó pera wọn ní mùsùlùmí bí wọ́n ti ṣe kọ ìhà sí islam láti àwùjọ kan sáwùjọ míì. àwọn àwùjọ pọ̀ tó ṣe yí pé ẹni tí kò yìí tí ì di mùsùlùmí gan inú rẹ̀ ó máa dùn pọ̀ ń di mùsùlùmí èyí tí ò tí ì gba islam yóò máa ṣe ńbára kó náà tètè wọ̀ ọ́ nítorí pé bí mùsùlùmí ti ṣe pọ̀ tó àti bí wọ́n ti ṣe mójútẹ́sìn wọn tó ó jẹ́ nǹkan tó wuni. tó bá wá sáwọn àwùjọ bí àwọn àwùjọ Yorùbá yìí ó rí i pé wọn kẹsìn fún kankan rárá wọn àdààmú pẹ̀lú islam rárá bóyá àwọn tẹ́ bá rí tán dààmú pẹ̀lú ẹ̀ wọ́n fi ń jẹun ni wọ́n ń róúnjẹ látara rẹ̀ ni àwọn ọ̀ka islam kan lọ títí wọn ọ̀ka kún. ìdí inú tó fi jẹ́ pé ẹni tí ń ṣe níṣe mùnáfìkì pọ̀ láwùjọ Yorùbá. tó bá kébi tá ti mójú tẹ́sìn la ilaha illallah tó bá béèrè èèyàn 4 million èèyàn 40 million ọjà jù tí wọn ní mẹni tí wọn tún mú ma 4 million sí 40 million níbo ló ti rí wọn láwùjọ tí wọn ti kẹsì fún níbo ló ti rí wọn láwùjọ tó pé as-salatu lásán wọn ṣe. torí ẹ̀ ló ṣe jẹ́ pé abùkátà ká mójútó ẹ̀sìn wa gidigidi abùkátà láti jẹ́ ẹni tó ṣe pé kò ní mẹ́sìn láwàdà kò ní mẹ́sìn léré. tó bá yẹ pé ojú ayé ànábì sallallahu alaihi wasallam la bá wà wọn á ní wọn bùkátà ọmọ ogun 100 nínú àwọn Yorùbá yìí sẹ́wọ̀n pé ẹ̀yọ́ làgbà díẹ̀ igi ẹ̀yọ́ lọ jíṣẹ́ kan níjẹ̀bú sára yóò ní agbára díẹ̀ nítorí pé àwọn èèyàn kẹsìn kún kankan rárá bóyá tí wọ́n ronú káyìnú tẹ́mi bá fẹ́ bọ́ lára wọn. so kò rí bẹ́ẹ̀ níbi tí àwọn mùsùlùmí wà torí ẹni tí wọ́n gan bá jáde nílùú ẹ̀ tó bá lọ síbòmíì tó bá wo báwọn èèyàn ṣe ń sáré sẹ́sìn Islam ò ní fẹ́ padà lé má ò ní fẹ́ padà síbi tó ti wá má nítorí pé èèyàn kẹsìn fún kankan rárá ẹ̀sìn yìí ò múmú láyà yín àlìjánná kan náà la sì fẹ́ jọ wọ̀ tó ibi tó ti rí inú owó òun náà lọ pariwo títí tó fi kú ó sì ní níjú tó lù wá kọ fún ọ lọ tí máa ń lọ sáwọn ibi tí àwọn èèyàn ti dúró ti ẹ̀sìn èèyàn ò ní fẹ́ padà wálé má níbo ṣe rí táwọn èèyàn ń gbárùkù ti Islam torí ẹ̀ má jẹ́ kí òǹkà yẹn jọ lójú torí pé níbi táwọn ti mójútó ẹ̀sìn bó èlò ní 100 èèyàn mélòó l'100 kíákíá ó ti rí tí wọ́n péjọ tò láwùjọ tí wọ́n ti kẹ̀sìn fún tó máa ní wọ́n ń pín nǹkan ni ẹ pọ̀ 100 kéré nítorí pé àwọn bí kásá máa gba sàrà ká máa gba bára yìí ni àmọ́ kíká kọjú mẹ́sìn kí ló fẹ́ fi ṣe. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé èyí tó lóore jù nínú àwọn ọmọ ogun tá a fi sí ogun rán nìkan pọ́gọ́rùn mẹ́rin. tọ́ òǹkàyún kò lè ka Islam láyà sí láwọn ìjọba ayé ìsìn yọkà wọn láyà torí pé gbogbo èèyàn kọ̀ọ̀kan pẹ̀lú owó tó bùkátà kan ná lé lórí. torí ẹni táwọn bá fẹ́ gba ọmọ ogun ní òde ìwòyí ìjọba máa ń fìṣirò sí gan
ẹ̀yin lè máa sọ pé ọmọ ogun tẹ́ ní ọ̀pọ̀ tó àwọn kìnnìkan òǹkà wọn kéré. bẹ́ẹ̀ ni ìjọba ń ronú tó pọ̀ nípa pé tá a bá gbà wọ́n gbígbà wọ́n nìkan kọ́, owó tí wọ́n máa ná lé wọn lórí, èèyàn kọ̀ọ̀kan iye tí ó lẹ́tọ̀ọ́ sí kí wọ́n ná lé lórí lọ́dún kìí ṣe wàsá. ìjọba máa wò sí ètò ìṣúná rẹ̀ ṣé òun lè gbé àbọ̀ òun ní lè gbé. nínú ti Islam nígbà tó ṣe pé ìwọ fẹ́ jagun ìyá rẹ̀ ẹ̀sìn rẹ ni òǹkà yẹn kò lè gun Islam lápá. ibi tí ọmọ ogun tó jagun lórúkọ Islam tó ti lẹ́tọ̀ọ́ sí kó gba nǹkan òun náà ní tá a bá rèrè ogun. tá a bá rèrè ogun Olúwa ní kó pín fáwọn jagunjagun 4 nínú 5 táwọn jagunjagun ni 1 nínú 5 ó jẹ́ ti Allah àti ti Ànábì sallallahu alaihi wasallam, àwọn mọ̀lẹ́bí Ànábì àtàwọn aláìní àtàwọn ọmọ òrukàn àtàwọn arìnrìn àjò. ṣùgbọ́n 4 tó kù nínú 5 táwọn ọmọ ogun ni. ibẹ̀ yẹn nìkan iná lọ́mọ ogun ti máa ń gba nǹkan nínú ẹ̀sìn Islam. àmọ́ pé owó oṣù, owó uniform, owó bàtà, ibi tí wọ́n máa gbé sí ń tọ́jọ́. torí àti rónkà yín ọ̀rọ̀rùn ẹnìkan yìí sì lọ ojú ogun lábẹ́ àbúradà ẹ̀sìn Islam kọ́ sá. ìyẹn ni pé àwọn òbúkátà ká máa ṣe ìbánisọ̀rọ̀ tó pọ̀ lórí ipa fẹ́ sí àwọn ọmọ ogun lákin. ọ̀wọ́ ń t'Olúwa ti sọ fún anú al-Qur'an òtítọ́. ma lakum idha qila lakum infiru fi sabilillah ithaqaltum ila al-ard araditum bil hayati ad-dunya min al-akhirah. kí ló sẹ́yìn tó máa sọ pé túyàyà láti lọ jagun sójú ọ̀nà Allah tẹ́wàá dilẹ̀ mu tẹ́lẹ̀ ayé lẹ fún lọ́la ni lórí al-qiyama. gbogbo èèyàn dìde. bákan náà ya ayyuhal ladhina amanu hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum. inna Allaha ishtara min al-mu'minina anfusahum wa amwalahum. Olúwa Ẹlẹ́dàá wa ti ra àwọn ẹ̀mí àti àwọn dúkìá àwọn olùgbàgbọ́ òdodo, ó ti rà lọ́dọ̀ wọn, yóò fún wọn l'àlùjánnà dípò rẹ̀ tẹ́ bá jagun sójú ọ̀nà Allah. gbogbo eléyìí túmọ̀ sí pé ẹnìkan kì í lọ sójú ogun nínú Islam kò sá, nítorí pé ní táwọn wá náà ni pé nínú ká borí àbí ká kúkú ṣàhídì. torí de eléyìí àti rónkà yín kò ṣòro. Ànábì sallallahu alayhi wa sallam wá sọ pé wa khayrul juyush, eléyìí tó wá lóore jù nínú àwọn ọmọ ogun kápá lọ́mọ ogun tí ó jagun àwọn náà ni 4,000 kí wọ́n pé 4,000. èyí tó lóore nínú ọmọ ogun ni wọ́n pé 4,000. walan yughlaba 12,000 min qillah, kò sì sẹ́ni tó lè borí àwọn ọmọ ogun 12,000 torí wọn kéré. a ò lè borí ọmọ ogun tó jẹ́ 12,000 torí wọn kéré. ọ̀rọ̀ yìí wáyé níjọ́ tí Ànábì sallallahu alayhi wa sallam tó jagun Hunayn. ogun Hunayn yìí ó wáyé lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alayhi wa sallam tó ti gba Mẹ́kà kúrò lọ́wọ́ àwọn kèfèrí. àwọn tó ṣẹ́kù nínú àwọn Lárúbáwá tí wọn ò tí gba Islam, àwọn náà lọ kórajọ pọ̀ wípé àwọn fẹ́ fẹ̀yìn Islam wọn lẹ̀, àwọn fẹ́ mú òpin bá Islam ni. tó ń ti pé wọ́n rí i pé iye òǹkà èèyàn tó ti wọnú Islam ó ti kọjá sísọ. àwọn náà wá kórajọ pọ̀ lọ́nà tí wọ́n kórajọ pọ̀ bẹ́ẹ̀ rí. nígbà tí wọ́n pàdé lójú ogun yìí, iye ọmọ ogun t'Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n kó jọ fún ogun yìí jẹ́ 12,000. ọmọ ogun mùsùlùmí ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ rí lógun kan rí
nínú gbogbo ogun tá Ànábì sallallahu alaihi wasallam jà. Inú àwọn mùsùlùmí ti ń dùn gan lọ́jọ́ yìí, kódà wọ́n ń dá lásà gẹ́gẹ́ bó ṣe wá nù hadithi pé lan nughlaba al-yawma min qillah, a ò ní jẹ́ni tí wọ́n rí borí lónìí o torí àkèrè ló ń kà, 2,000 ìṣe wàsá. Estima nínú al-fiqh tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó lọ́wọ́ kọ́kọ́ sí ogun jíjà tó ṣe ní òfin, ó ní kí mùsùlùmí kan kó máa dojú ìjà kọ kèfèrí 10. yẹn ni pé tí kèfèrí tó gbógun wá bá yín tó bá jẹ́ 1,000, tẹ wá wúra yín tẹ̀yìn ojú 100 lọ, ẹ gbọ́dọ̀ sáwájú wọn. ẹ̀yin 100 ti tó láti kojú 1,000. èèyàn kan yóò máa kojú èèyàn 10. ìgbà tó yá, ìyẹn ni pé kápẹ́ nìsín àwọn kèfèrí tó wá wọ́n jẹ́ 10,000, àwa sì jẹ́ 100,000. sẹ́wọ̀n kí òǹkà yín ti yàtọ̀, 10,000 s'100,000 a lè kojú wọn. wọ́n ti pọ̀ jù wá lọ nílọ́po tó ti pọ̀ ju ntòlúwàwí lọ, torí pé ntòlúwàwí ni tí wọ́n bá jẹ́ 10 èèyàn kan yín kó dojú kọ wọn. ó túmọ̀ sí pé 1,000 ẹ̀yin 100, 2,000 èèyàn 100. ìgbà tí wọ́n jẹ́ 10,000 ọ̀hún, ẹ̀yin 1,000 kan, ẹ̀yin wá jẹ́ 100. mélòó lẹ dínkù? ẹ dín 8 kù. tọ̀kẹ́ mọ́ bá lọ para yín, òfin ṣẹ̀rí àgbà kẹsà lójú ogun bá. lọ́rọ̀ ti kọjá iye òǹkà tó lùwà fi sílẹ̀ lọ́nà ìlọ́po àìníye. wáyé o, tí ọmọ ogun bá wá pọ̀ fáwa mùsùlùmí débi pa tó 12,000, tí ọmọ ogun kèfèrí bá wá pọ̀ ní ìlọ́po tó ju iye tó lùwà ní ká kojú lọ, torí lẹ́yìn ọ̀rẹ̀yìn Olúwa yóò fi yẹn padà. ó ní òun ti ṣe ìdẹ̀kùn fún wa, فالآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا. Olúwa ti ṣe ìdẹ̀kùn fún yín báyìí, ó sì mọ̀ yín pé ẹlẹ́. ó wá ní nísìn èèyàn kánú yín ni kó máa kojú èèyàn 2. ẹ̀wọ̀n ká ti dín mélòó kù? a ti dín 8 kù. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ kan ló kojú 10. Olúwa wá ní èèyàn kan séèyàn 2 ńlọ́wọ́ àtijọ́ gbẹ̀ndàlù kìyàmà báyìí. tọ́mọ ogun kèfèrí bá dé, táwọn bá jẹ́ 2 million, tẹ́ bá mọ ní 1 million, ẹ gbọ́dọ̀ sá. tí ọmọ ogun kèfèrí bá wá jẹ́ 1 million, táwa sì jẹ́ 12,000, tẹ́wọ̀n kan ti pọ̀ jù wá lọ gan-an, nítorí pé ìta ní sáwájú ẹ̀ ń lẹ 24,000 táwa bá jẹ́ 12,000, ṣùgbọ́n nísìn mílíọ̀nù ni wọ́n jẹ́. wọ́n jẹ́ 1,000 lọ́nà 1,000. sáàsà òfin ṣẹ̀ríà ọ̀dà lórí pé in tó bá fi lè mú kí ó ń ka àwọn ọmọ ogun mùsùlùmí ó pé 12,000, iye yòówù tó ń ka àwọn kèfèrí bá jẹ́ ẹ gbọ́dọ̀ sá. wọn ò bá jẹ gbẹ̀lẹ́gbẹ̀, ẹ gbọ́dọ̀ sá. ogun Hunayn yìí ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. ìgbà táwọn mùsùlùmí ń sọ pé wọn ò lè borí wa lónìí torí pé àkéré, ìzàtà dójú ìjà, ìyàlẹ́nu ló jẹ́ fún wa wípé gbogbo nǹkan tá à ń sọ pọ́pọ̀ yìí ẹsẹ̀ bíntín ni lẹ́gbẹ̀ẹ́ yìí òǹkà àwọn kèfèrí. àwọn kèfèrí jẹ́ 1,000,000, 100,000. ẹ̀yin wá jẹ́ 12,000. ẹ dákun irú wa mélòó wọn yọnu wọn. wọ́n wá rí tán pọ̀ lọ bí èṣù, pípọ̀ wọn lásán
nígbà tí wọ́n yọrí gbogbo ọmọ ogun mùsùlùmí sànì. Àwọn kìnnì yìí wọ́n mì ní wàwà ni. tọ́ nígbà tí gbogbo wọn sá kò kọ́ ẹnìkan àfànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam fáwọn sàhábà péréte wọn dó tà nàbì sallallahu alayhi wa sallam. ẹ mọ̀ pé ọ̀tá yín tẹ́yìn bá ti sá bí borí ni ọ̀tá ti borí nù ẹ̀rí tí ọ̀tá ó máa yọ mùsẹ̀ ẹ̀rí tí ó máa rín ẹ̀rín àárín tákìtì ẹ̀rí tí ó máa mú yín dápa tí ó máa fi yín dápara tí ó máa fi yín ṣeré tí ó máa fi yín ṣẹ̀fẹ̀ ọ̀tán àbí ọ̀tán wọ́n rò pé eré làwà ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam nìkan tó dúró òun ọ̀dá wàhálà alẹ́ sí wọn láàrin. Ànábì wa ń sọ fún wa nítorí akin ọ̀gá gbogbo akin là Ànábì wa sallallahu alaihi wasallam. Ànábì sọ pé an-nabiyyu lal kadhib èmi màlá Ànábì kìí ṣe rọ ana ibnu Abdul Muttalib èmi lọ́mọ bàbá mi Abdul Muttalib. sẹ́mi kí ló wá pé àwọn ojú ni àwọn náà farasin kò síbi kan ni wọn ní rọpò torí pé tó bá lọ dún pínrín táwọn tí bá ra wọn mú Ànábì tí wọn ń ké fatafata lójú ogun yẹn èmi là Ànábì mi ń parọ́ èmi lọ́mọ Abdul Muttalib. so báyìí ìgbà táwọn mùsùlùmí wá rí i pé àṣà àwọn tó sá sọ́tù àwọn tó sá sósì àwọn tó sá síwájú àwọn tó sá sẹ́yìn kálukú rí i pé àwọn táwọn jọ ríra àwọn ọ̀rá Ànábì ń bọ̀ wá lànàbì wá peter tí wàá mọ̀ pé Ànábì òkú lójú ìjà rẹ̀ ọ̀gágun tí ó fi máa jẹ́ ọ̀gágun ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé ó gbópá lọ́kàn ẹni tí ò bá jákin wọn gbọ́dọ̀ fi jọ̀gá bù nítorí pé tí ẹ bá fẹ́ni tí èsàkín tẹ́ fi jọ̀gá bù tó ń ga alára bá ti bú sẹ́kún lójú ìjà gbogbo ọmọ ogun kọ́ wọ́n máa sunkún ní kálukọ́ yọ sòkò tó ń di ní ọmọ lọ ní ọmọ sunkún bí ọmọ tán gba búrẹ́dì lọ́wọ́ ẹ̀ torí àwọn sọ pé nìsín káàpọ̀ orílẹ̀-èdè kan wà ẹ wá lọ yan obìnrin ní Minister of Defence àwọn ọ̀tá yín wọ́n bá gbéjà wá lóru kó tó di pé lẹ́ẹ̀mọ́ wọ́n ti jó ìlú bíi 10 lórílẹ̀‐èdè yín tí wọ́n jó ráúráú tí gbogbo ẹ̀ tí òkú koríko ń bẹ̀ so wọ́n á jíṣẹ́ fún Minister of Defence tẹ̀sán wọn káwọn obìnrin àánú pọ̀ wọ́n sọ pé madam tó ṣẹlẹ̀ ní o kọ́lá brigadier akínní ẹ fi fọ́tò yẹn hàn wá lọ́nà bá rí i ìkúlẹ̀ abiyamọ Minister of Defence tó bá ṣe bẹ́ẹ̀ yẹn sẹ́wọ̀n kó gbogbo ọmọ ogun bíi tá bá wà ara wọn tutù òun lè máa sáré pé ẹ lọ wá sí afunfun ká fi hàn wọn pa ti sọ̀rẹ́ndà ẹni tí ó bá jẹ́ pé yóò jẹ́ Minister of Defence báyìí ó gbọ́dọ̀ lé yóò sọ pé mi nídìí láti wo fọ́tò kankan ọ̀yá gbogbo bàálù gbogbo táǹkà èwo la rọ́pò sírí èwo la kó nǹkan jà sírí ọ̀yá mo fún 24 hours ẹ sọ gbogbo ìlú wọn di lẹ́lẹ̀ àfà òní wo tó sí àwọn tó náà fi ìlọ́po rẹ̀ àníyè sí wọn. Akramakumullah Ànábì ń bẹ lójú ìjà ìwọ wá sá níbo lọ sá báwọn náà ṣe kóra àjọ pọ̀ tán padà nù wọn á lọ dó síbi tá Ànábì wà sallallahu alaihi wasallam. Mùsùlùmí ò borí ogun kan rí láyé nítorí pé wọ́n bá pọ̀ ju ọ̀tá lọ torí pé wọ́n bá ní nǹkan ogun tó lóró tó burú ju tọ̀tá lọ mùsùlùmí ò borí ogun torí àwọn nǹkan yẹn Allahu ló máa ń fún mùsùlùmí ní ìborí
torí ẹ̀ iná lÓlúwa sọ pé wa a'iddu lahum mastata'tum min quwwah ọwọ́ ń tẹ́ bá lágbára lórí rẹ̀ ní kẹ́ pèsè kìí ṣe ń tó burú jù ń tó lóró jù ń tẹ́yìn bá lágbára Olúwa ni ó ràn yín lọ́wọ́. إذ تستغيثون ربكم فاستجاب لكم ẹ rántí ìgbà tẹ́ ń ké gbàjarè sÓlúwa yín tó dá yín lóhùn ẹ̀yin ń tọrọ pé k'Olúwa ó fi màlẹ́kà 3,000 ràn yín lọ́wọ́ Olúwa fẹ́ 5,000 ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ l'Olúwa máa ń ran àwọn mùsùlùmí lọ́wọ́ kìí ṣe pé bóyá kan jàtá ní àwọn alápọ̀jù ló ń kà ẹ wo 12,000 sí 1,100 a lè fi wọn wéra wọn. Ànábì wa mú ìpè sallallahu alayhi wa sallam Ànábì wa dábàá ẹ sójú gbogbo àwọn ọ̀tá wọn kò wá ku ẹyin jú ọ̀kan nínú ẹ̀yìn 1,100 àfi kéèpé ọwọ́ ṣé Ànábì lọ́dẹ ìpè ni kalla wa ma ramaita idh ramaita walakinna Allaha rama ìgbà tó di pé wọ́n kọ́ lọ dá Allah ló dá torí kò sí bí èèyàn ṣe lè mì pẹ́ dàtò téèyàn 10 bá dúró wájú wa kò dájú pé a lè fún wọn ní assurance pé kí ọ wọ ẹyin ju kálukú èèyàn 10 kátó wá pé èèyàn 100,000 Allahu mú ìpè yẹn wọ ojú kálukú ó kọjá gbogbo nǹkan àjà mẹbí ẹni tó jà tó kó gbogbo nǹkan àjà tó kó mára tó ṣe gbogbo ẹ̀ yóò ríran ni nígbà tí kálukú ò ríran máa ń kọ́ ọ̀rọ̀ di pẹ́ǹtùká eléré mẹ́rẹ́sá èyí tí ń ṣubú máa mùsùlùmí ṣe ń pakúpanu tí wọ́n ń da gbogbo nǹkan tó wà lọ́wọ́ wọn gbogbo dúkìá táde mara tá ń dálẹ̀ wọ́n pè tán pa wọ́n mú ìtàn mú Olúwa sì fún wọn ṣẹ́gun lórí wọn torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé kò bá jẹ́jà náà là ń jà kò bá jójú ogun la wà àtún ní fẹ̀sì sílẹ̀ torí ẹ̀ lójú ogun Olúwa ní kẹ́ẹ̀tún máa ṣe ìrántí òun ní ìrántí tó pọ̀ torí pé ara ń tẹ́ fi borí náà 12,000 a kì í borí wọn nítorí wọn kò kéré nítorí pé wọn kò kéré torí ẹ̀ lọ́dọ̀ ìmáàmù Malik rahimahullah ó wà nù fiqh àwọn Malikiyya ike tó ọmọ ogun bá fi lè pọ̀ tó bá fi lè pé 12,000 wọn gbọ́dọ̀ sá wọn gbọ́dọ̀ sá ẹjà títí tẹ́ fi kú tẹ́sí máa ń pín tó bá pa ń lo òfin ṣẹ̀ríà tí orílẹ̀-èdè tó bá ti pèsè àwọn ọmọ ogun tó mọ ogun jà gidi tó bá fi lè pé 12,000 ó ti ṣe ń tọ́ yẹ kó ṣe tó bá tún lékún tó jù bẹ́ẹ̀ lọ ń tọ́ da ni ṣùgbọ́n 12,000 tó bá pèsè àwọn nǹkan ìjà tó dáa fún wa kò sógun tí wọn ò ní lè borí torí pé 12,000 náà ṣeré ẹ̀rí pé nínú àwọn ìlú láyé lónìí àwọn ìlú kan wà tó jẹ́ pé nínú nǹkan tó túmọ̀ ságbára lọ́dọ̀ wọn ó ní pípọ̀ àwọn ọmọ ogun wọn wọ́n ní ọmọ ogun tó pọ̀ gẹ́gẹ́ bí China gẹ́gẹ́ bí Russia gẹ́gẹ́ bí America gẹ́gẹ́ bí Pakistan gẹ́gẹ́ bí India wọ́n ní àwọn ọmọ ogun tó pọ̀ millions kódà tó fi dórí Egypt wọ́n láwọn ọmọ ogun millions ẹ sì rí àwọn orílẹ̀-èdè wà tó jẹ́ pé kìí ṣe púpọ̀ ọmọ ogun ìní tí wọ́n kà kún ara agbára tiwọn bí àwọn ọmọ ogun yẹn ṣe máṣẹ́ sí àti bá ṣe ní àwọn nǹkan àjọ olóró sí iná kà kún agbára wọn gẹ́gẹ́ bí France gẹ́gẹ́ bí England àwọn eléyàn kìí ṣe púpọ̀ ọmọ ogun ni làwọn fi ń ṣe agbára ìwọ̀n bó ṣe jẹ́ pé àwọn ọmọ ogun yẹn bí wọ́n ṣe kéré mọ́ wọn ní àwọn nǹkan ìjà tó dáa àwọn ọmọ ogun yẹn
wọ́n sì jẹ́ ẹni tó jáfáfá gidi. Torí de eléyìí tí orílẹ̀-èdè tó bá ń lo sharia Islam tó bá ti gbìyànjú láti pèsè àwọn ọmọ ogun gidi kódà kí wọ́n máa ní 12,000 ó ti ṣe nǹkan tó dáa. Tó bá jẹ́ kí wọ́n jẹ́ ìlọ́po rẹ̀ lọ́nà àìníye ó tún fi dáadáa kún dáadáa. Ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn ọmọ ogun táwọn á sọ yẹn wọ́n jẹ́ mùsùlùmí gidi, wọ́n jẹ́ àwọn ẹni tó ṣe pọ́n láfojúsùn wípé àjàṣẹ́gun ti wá àbí ká kú sójú ìjà. Níjọ́ tí ọmọ ogun bá ti mọ̀ pé mò ń lọ jàjà ṣẹ́gun àbí kí n kú sójú ìjà, kò sẹ́kẹ̀ta lọ́dọ̀ tiwọn. Ẹ̀kẹta ò ní àjàsá, àwọn kò ní ní àjàsá, àjàṣẹ́gun, àjàkú sójú ìjà. Tí àwọn ọmọ ogun bá ti ní ìgbàgbọ́ eléyìí, wọn kì í sábà rí wọn borí. Wọ́n máa ń di irin sí ọ̀tá lọ́rùn ọkọjá egun ẹja. Torí ẹ̀ nígbà táwọn mùsùlùmí tí wọ́n pinnu wípé àwọn fẹ́ gba agbọn ibi tó jẹ́ tàwọn Europe nínú ilẹ̀ European continent, wọ́n ti ń gbìyànjú ọjọ́ ti pẹ́ tó ṣe pé gbogbo ìyànjú yìí ó ń forí sápá títí tí ọ̀gágun Tariq ibn Ziyad tó fi yọjú. Tariq ibn Ziyad òun ló wá kó àwọn ọmọ ogun lẹ́yìn tó kó wọn wọ Spain tí wọ́n fi gba gbogbo Spain. Kí ni Tariq ibn Ziyad sí? Nǹkan méjì yìí wọn kì í gbàgbé rẹ̀ nínú ogun ẹ̀sìn Islam, nínú kájà ṣẹ́gun àbí kájà jàkú, kò sí kẹta. Ìgbà tí wọ́n wọ ọkọ̀ ojú omi láti agbọn Morocco, Al-Maghrib, wọ́n fi sọdá sí Sabta, ọ̀nà ìlú tó súnmọ́ nínú ìlú tí ń bẹ ní Spain sí Morocco ń bì. Náà lẹ́rìí tí àwọn kan ní àwọn ọjọ́ tá a wà nù rẹ̀ náà ibẹ̀ ni wọ́n gbà ya wọ Spain in thousands. Nítorí pé tẹ fẹ́ wẹ odò ibì kan wà nù Atlantic Ocean tó jẹ́ pé kò ju 7 kilometers lọ tẹ́ fi wọ Spain. Ẹni tó mọ odò wẹ̀ wọ́n kó sódò wọ́n bọ́ sí Spain lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, kọ́lá àwọn míì wọ́n ti kó wọn jáde tán. Ìgbà tí wọ́n sọdá Atlantic Ocean tí wọ́n bọ́ ságbọn Spain, Tariq ibn Ziyad rahimahullah ó wá ní kí wọ́n bò ń kó gbogbo ọkọ̀ ojú omi táwọn wọ̀ wá kán kó jọ. Ìgbà tán kó jọ wọ́n ní kí wọ́n da epo sí, wọ́n á ní kí wọ́n sáná sí, wọ́n á jó gbogbo ọkọ̀ ojú omi. Èso túmọ̀ sí pé ní báyìí o kò síbi tá a fẹ́ gbà sá padà sẹ́yìn báyìí. Wọ́n wá sí kútúbà rẹ̀ tó gbajúgbajà, kútúbà ní agbára. Wọ́n ní ayyuhan nas ayna al-mafar, kò la fẹ́ gbà sábà yìí. Al-aduwwu amamakum, ọ̀tá wa níwájú yín, wal-bahru khalfakum, òkun ní lẹ́yìn yín. Ẹ mọ̀ pọ́tọ̀ ò sí rọ́ọ̀lù, odò ò sì sí kánlù, ikú ní bẹ lọ́dọ̀ èkíní kejì. Kò sí nǹkan kan tó lè mú wa là lónìí àfi ká jà sọ́tún ká jà sósì kárí pa borí ọ̀tá wa yìí. Lóòótọ́ wọ́n jà àjàṣẹ́gun báwọn mùsùlùmí ti ṣe gba Spain nígbà àkọ́kọ́, gbogbo Spain ni wọ́n gbà, gbogbo ẹ̀ kódà wọ́n tún gbà dé Southern France.
òkè ńlá kan bẹ lọ́jọ́ àwọn àpáta ńláńlá ní gúúsù France wọ́n ń pè ní Jebel Branis Rock. Gbogbo bẹ̀ làwọn mùsùlùmí dé, wọ́n gbà débẹ̀ nígbà tí ìmánì wà. Torí pé tí ọmọ ogun bá tó 12,000 wọn à lè borí wọn nítorí wọn kéré. Ṣùgbọ́n bùkátà kí lẹ́yìn tìtorí rẹ̀ jàǹtì. Ẹ mọ̀ pé ogun Islam, ọmọ ogun Islam wọn jà nítorí kó oṣù ó lè wọlé, kò jà nítorí kó lè fi kún ráǹkì rẹ̀, kò jà nítorí kó fẹ́ tó lórí bàtálíọ̀n. Òun ń jà nítorí kó lè bàa jẹ́ pé gbólóhùn Allah ń lọ ga jù. Kí gbólóhùn ẹlòmíì tó yàtọ̀ sí Allah ọjọ́ kò ń lọ lọlẹ̀ jù. Ó sì fẹ́ jà ṣẹ́gun kí Islam kó lè jẹ́ kó ń lọ wà lókè, tàbí kó wọn kú nítorí eléyìí kó wọn rà àlùjánnà wọ̀ ní ṣàhídì. Ìdí nìyí tó fi jẹ́ pé ẹ lè fi ọmọ ogun tí bá ń jagun lábẹ́ àbúradà àgbàgbọ́ kan kẹ́ fi wẹ́ni tí ń jagun lábẹ́ àbúradà professionalism. Ìpèsè tí mò ń ṣe tí mò ń fi gbowó sùnù wọn jọra wọn. Àwọn àtàkọ́kọ́ yìí wọ́n máa ń lé àti rí wọn rọ́ kì í rọrùn nítorí pé ẹ̀sìn tiẹ̀ ní ogun yìí. Ìwọ kúnmọ́ iṣẹ́ ọwọ́ rẹ lógun. Ẹ̀wọ́n tí ń sì tó bá di pé gbogbo ẹ̀ fẹ́ yíwọ́ bí sẹ́yìn ọ̀bá pé o máa wá sẹ́mi lọ sí. Torí ẹ̀ ní kì í yáyàn lẹ́nu pé sọ́jà mi yóò gbọ́nà mi yóò lọ wá àwọn oríṣiríṣi àwáwí ipò wọn fi fiṣẹ́ sọ́jà yìí lẹ̀. tó tí àwọn ọ̀gá bá gbà wọlé ẹ̀rí kò fi sẹ́yìn lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ sá wọn gbà fún ni. Nínú ogun tẹ̀sìn ẹnìkankan kì í sá àfẹnitọ́ bá fẹ́ sórí ibú. Ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó lọ jagun Tabuk sẹ́wọ̀n kéèyàn mẹ́ta sá. La ilaha illallah wa daqat alayhimul ardu bima rahubat. Bílẹ̀ ti ṣe fẹ̀ tó ló fún ma wọn. Torí pé Olúwa ní kún fúnlẹ̀ ma wọn. Tó bá sálámà sí ẹ gbọ́dọ̀ dáhùn, ẹ gbọ́dọ̀ bá já kankan pọ̀. Tí bá ti ń bọ̀ báyìí ọ̀yàn yẹra. Bàbá alágbájá yìí là ń bá wí. Ó gbójú bomi. Ayé súkálukú kó lówó tó gba tútù bá wọn. Ṣé wọ́n ṣe múnáfìkì? Torí ẹ̀ ó yàtọ̀ síra wọn gédégédé. Ó yàtọ̀ síra wọn gédégédé. Torí ẹ̀ tí ọmọ ogun bá ti pé 12,000 wọn gbọ́dọ̀ sá lójú ogun. Ọ̀rọ̀ tí Malik sọ yìí ó náà lè tọ́ dọ́gba jù. Wípé táwọn ọba tí pọ̀ tó 12,000 tí àwọn ọmọ ogun àwọn kèfèrí tá à ń bájà bá jùlọ pọ̀ wá lọ a lè sá. Àmọ́ táwọn bá ti pé 12,000 wọn bá jẹ́ lọ́pọ̀ wá lọ́nà àìníye àgbọ̀dọ̀ sá nítorí ogun Hunaini. Òun ló fi hàn wá pé májà màsá kàn sí ẹ tún padà sójú ìjà ni. Ẹgbàá tó wá tẹ̀lé léyìí. Al-Imam An-Nawawi rahimahullah wọ́n fẹ́ fi ṣàlàyé fún wa nípa ẹ̀kọ́ eléyìí tọrọ ma mímá lọ lórí ìrìn àjò. Sọmọkẹ́ni tí ń rìnrìn àjò ìgbà kan yóò máa lọ ìgbà kan yóò dúró wípé àwọn fẹ́ sinmi. Ìdájọ́ tọrọ ma mímá rìn lọ lórí ìrìn àjò àti sísọ̀kalẹ̀ ìgbà wo la rìnrìn àjò ọ̀sọ̀ kí sì ni ó mú sọ àti sísùn àti oorun tá à ń sùn lórí ìrìn àjò àti bá a ti ṣe fẹ́ pé tóòrù bá ti dé báyìí tẹ̀ ń lọ lórí ìrìn yóò dá kẹ́ ẹ máa sùn kẹ́ ẹ dúró kẹ́ ẹ sùn kẹ́ ẹ sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹran tẹ̀ ń fi rìnrìn àjò torí ràkúnmí lè sáàmà máa fi rìnrìn àjò ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ kẹ́ ẹ sì máa ṣe nǹkan tó jẹ́ pé yóò máa bí kọ́ máa bẹ dáadáa
nítorí pé tí àyìnbá kan ṣèṣe pé ẹbẹ ẹran ni yóò kúkú lọ ẹran ni ó lẹ́mìí nígbà tí ẹ máa ti tẹ gànràn wàrà yóò padà di pé òun náà takú bẹ́ẹ̀. bákan náà bí o ti ṣe burú ká tún pààyàn lẹ́yìn lórí ràkúnmí lórí ẹṣin lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tí ẹṣin ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá ti lágbára láti gbẹ̀yìn méjì papọ̀ ẹni tí ò bá sì ṣe dáadáa sí nǹkan àgùn rẹ̀ káwa yòókù ká pa láṣẹ kó ṣe dáadáa sí. Abu Hurairah radiyallahu anhu ọgbẹgbà wa wọn lẹ́nu bí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé idha safartum fil khusbi tẹ́ bá rìnrìn àjò lásìkò ìgbà tí ilẹ̀ tutù ilẹ̀ mú koríko jáde nítorí pé àwọn èèyàn tó ń gbénu Sahara àsìkò kan bẹ tí Sahara náà máa ń hu koríko àwọn etí Sahara yóò hu koríko àwọn èèyàn tí ń gbé Sahara àwọn máa sọ fún kó gbogbo lẹ̀ ó ti da láwọ̀ ewé wọ́n fẹ́ kó ṣe pé tó bá yẹ pé àwọn àlù abọ̀rá tí ilẹ̀ wọn máa ń hu koríko tí wọ́n fẹ́ ga tó lé ni wọ́n ti wá ìgbà táwọn sọ pé gbogbo ilẹ̀ ti di ọlọ́ràá ọmọ ewé jáde hàn wò ní réwé hàn wọ́n mọ̀ ewé náà dà wọ́n mọ̀ pé ewé náà dà wọ́n mọ̀ pé masha Allah lọ́kọ́ tẹ́lẹ̀ ewé náà dà so bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi kan mo lọ Saudi kan so wá ń gbé mi ká wá sí dédé àsìkò tí òjò ń rọ̀ díẹ̀díẹ̀ lọ́wọ́ ni àwọn gbé mi lọ sí ẹ̀yìn ìlú a rí gbogbo agbọn Uhud máa rí bí àwọn ewé tí ń yọ masha Allah lọ́pọ̀ tẹ́lẹ̀ owó tún gbé mi lọ sí fáàmù rẹ̀ ń rí pé àpè ànílẹ̀ àtà débẹ̀ àfa wàláì olúwa ṣèdẹ̀ra fún wa máa lò olúwa kó jẹ́ ká máa lò wàláì wọ́n á ń pè wọ́n lágbàdá koríko náà wọ́n ní sẹ́mi ò rí ni wọ́n ní rí wọ́n á ní tẹ́lẹ̀ sẹ́fẹ́ mi náà mọ̀ gbogbo funfun lọ ní kí ní fẹ́ mú tó bá jẹ́ lẹ́yìn o a rí koríko díẹ̀ Allahu akbar nígbà tá a tó dé fáàmù ẹ̀ tó ń pè ń fáàmù nínú ilẹ̀ asálẹ̀ náà ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ àwọn ará àwọn àgbàdo bíi 15 àdúró omi tí wọ́n ń fún ó tún gba òṣìṣẹ́ wá láti Egypt wàlá Olúwa ṣoore fún wa Olúwa jẹ́ á máa lò àgbàdo mo fẹ́ kà bíi 15 ni ó náà wá ní òṣìṣẹ́ láti Egypt fún lómi láàárọ̀ fún lómi lọ́sàn-án fún lómi lálẹ́ èmi náà ti masha Allah so rí pé ọ̀rẹ́ mi ni kínú rẹ̀ ó lè dùn akramakumullah tó Ànábì sallallahu alaihi wasallam ní àsìkò tílẹ̀ bá jẹ́ ọlọ́ràá táwọn koríko hù ń bẹ̀ ẹ̀rí pé tẹ̀ máa rìnrìn àjò kápẹ́ ń lọ láti Madina ń lọ Mẹ́kà lọ́jọ́kọ́jọ́ òjò ọba àmọ́ rọ̀ kọ́ bá àmọ́ rọ̀ wọ́n máa wọ̀ tún máa wò sí ó rí pé gbogbo ẹ̀lẹ́ asálẹ̀ tí ò bá jẹ́ pẹ̀ yóò sì já àwọn òkúta tó bá ti ń súnmọ́ Madina wọ́n máa rá àwọn òkúta tó wà lẹ́kọ̀ọ́ tí ń dúdú irú àwọn òkúta àgbóṣẹ́wọ̀n àwọn òkúta tó ń rí o tó bá fẹ́ kó tirẹ́là níye òkúta àgbóṣẹ́ wálé ọwọ́ Madina nítorí pé àpáta tí máa ń pọná volcanic so ńlọ ṣẹlẹ̀ rí ní Madina lásìkò tó ti pẹ́ ńlọ amú kọ́pọ̀lọpọ̀ òkúta Madina àtàgbègbè rẹ̀ kó dúdú ń bẹ́ńbẹ́ dì sí ẹ máa rá àwọn àpẹẹrẹ àwọn òkúta dúdú òkúta gbósẹ́ni tó jẹ́ láwọn ìtọ́ dáa gan tó bá ti wá ń lọ
ó rí kójú ń rọ̀ ojú ọ̀rọ̀ gbogbo lẹ̀ bí ó ti ṣe rí nu. tó bá rìn lọ títí o lè rí ibì kan o nínú ilẹ̀ aṣálẹ̀ o lè rí bí ewé bí koríko wọ́n máa ń pè lédè lárúbáwá ní wàhá ìyẹn nílẹ̀ ọlọ́ràá tí ń bẹ láàrin Sahara. torí kó ṣeéṣe kó jẹ́ pé bẹ́ẹ̀ yẹn tójò bá rọ̀ ibì kan wà tómi máa ń péjọ sí. sẹ́wọ̀n kí ilẹ̀ kọ̀ wà pẹrẹsẹ tán ibòmíì lè jìn kòtò irú ibi tó jìn kòtò omi ọmọ apéjọ ọbẹ̀ kí lomi máa ṣe fúnlẹ̀ tó bá pẹ́ títí ilẹ̀ yẹn ó dọlọ́ràá. òun á lè mú koríko jáde wọ́n á lè tóbi bíi pápá àṣeré àwọn ọmọ tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù. àmọ́lẹ́gbẹ̀ẹ́ adúrú lẹ́tẹ̀ rí kọjá mọ́ kankan. irú bẹ̀ yẹn àwọn èèyàn tó bá wà nítòsí bẹ̀ àtàwọn èèyàn tó bá wà jìnnàjìnnà síbẹ̀ wọ́n lè máa wá láti pa àwọn lọ gbatẹ́gùn bẹ̀. torí pé gbogbo ń tẹ̀yìn ọ̀kà kún ní nǹkan owó iyebíye ni níbi tí ò ti sí. torí ẹ̀ táwọn bá wá sí irú àwọn orílẹ̀-èdè wa yìí tó máa sọ̀kalẹ̀ lẹ́kọ̀ọ́ táwọn á mú lárúbáwá bọ̀ wá sí Ògbómọ̀ṣọ́ yìí tí bá ń wọ̀ tún tí bá ń wò sí ọ̀lẹ́ ò lè yí omi akún lójú. Allahu akbar orí lolúwa ṣe fáwọn eléyìí tí wọ́n máa lò yìí. koríko tẹ́yìn wò ìdẹ̀ra ńlá ni koríko lásán àti orílẹ̀-èdè míì wọ́n ti kó lọ tí gbogbo Kuwait, Saudiya, Qatar, Imarat al-Arabiyya al-Muttahida, Bahrain láti orílẹ̀-èdè míì ni wọ́n ti ń kó koríko wá pẹ̀lú tírélà táwọn ẹran jẹ. koríko ló sì ga ju tírélà lọ yìí. àwọn tó wá máa bèrè pé sáà gbìn ni gbìn kí ni. Allahu akbar Olúwa ṣèdẹ̀ra fún wa tó pọ̀ nbì Olúwa kó jẹ́ ká máa lò. torí de eléyìí Ànábì sallallahu alaihi wasallam tó bá pàṣípò tí ilẹ̀ jẹ́ ọlọ́ràá kò sí nǹkan kan tí máa ń jẹ́ kílẹ̀ ọlọ́ràá bí omi. Sahara tẹ́lẹ̀ nǹkan àìsómi ni àìwá sómi fúngbà pípẹ́ lọ́sọ̀ọ́ dìbẹ̀. tó bá kójò bá ń rọ̀ tójò ń rọ̀ títún rọ̀ títún rọ̀ tí ń rọ̀ àrọ̀ ọ̀dá fọdún púpọ̀ Sahara di nǹkan mi. torí ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam sọ pé ìgbéǹda al-qiyamu ní dé títí jaziratul arab tí ó fi di murujan wa anhara yóò dilé ọlọ́ràá yóò tún dibi táwọn akérèmọbodò ń sàn. ẹ̀yin náà sì ti máa lápẹẹrẹ ní ìsìn òjò èrò ń bẹ̀ yẹn rárá tẹ́lẹ̀ rárá tójò díẹ̀ bá rọ̀ báyìí gbogbo títì ni ó kù nítorí pé ìjọba náà kò mọ̀ pójò máa rọ̀ wọn ò ṣe gọ́tà. gbogbo omi tó wá kún títì hùn á mọ̀ pé mélòó náà lòjò tí ó rọ̀ wọ́n á gbé mọ́tò famifami wá wọ́n máa fa gbogbo omi lórí títì. ọwọ́ tí bí sí wọn ń rọ̀ kéékèèké yìí àwọn oní tẹlifíṣàn wọn á gbé tẹlifíṣàn jáde wọn á sọ pé haqalatil amtar haqala lédè lárúbáwá ọ̀rọ̀ wá bí wọ̀ sí àwọn àmọ́ kójò náà dà. tòbáyọ̀ sí wa sọ pé ọ̀rọ̀ wá bí wọ̀ sí yẹn àfà gbogbo lé sàṣàní létí òní jò nítorí pé àwọn ọ̀kọ́lé ń kọ kójò máa rọ̀ kálukú ṣe dẹ́kìnì tó dẹ́kìn ọmọ jò torí ẹ̀ àwọn èèyàn wọn ò ní palẹ̀mọ́ dòjò tó rójò ìrọ̀ kò sí gọ́tà. àwọn èèyàn tí wọ́n wà nulẹ̀ bí àwọn obìnrin àwọn ọmọ wẹ́wẹ́ àwọn wà lọ sí ibi tó ga jù ńlẹ̀ wọn lókè lọ́hùn kálukú ó máa dunnú pé kójò wọn kà wọ́n lára òjò ìrọ̀ torí ẹ̀ ní ìsìnkọ òjò ń rọ̀ tí báyà yìí náà rí ń rọ̀ débi wípé ń gbélé ń rọ̀ débi wípé gbogbo olùkún tó túmọ̀ sí pé kọ́dà àwọn kan lọ sí hajj ní tàbí umra àwọn kan rí pé òjò yìí ti pọ̀ jù òjò tó rọ̀ nígbà tí wọ́n wà nù Káàbà yun ìyàlẹ́nu ló jẹ́ fún kálukú ó túmọ̀ sí kó dodo lọ́rọ̀ Ànábì ọ̀sẹ̀ ìgbéǹde alkiyamu ò ní dé
títí Jaziratul Arabiya yóò fi di murujan wa anhara, yóò dilẹ̀ ọlọ́ra, yóò sì dibi táwọn akérèmọ́bodò sàn bẹ́ẹ̀. kí wá ṣe Saudiya nìkan ni wọ́n ń pè ní Jaziratul Arabiya, ó kárí gbogbo àwọn Kuwait, Qatar, al-Bahrain, Imaratul Arabiya al-Muttahida, al-Yaman. ẹ̀rí kan àwọn òjò tí ń rọ̀ bí gbogbo àwọn ọbẹ̀ nísìn ó ní agbára kọjá sísọ. torí de eléyìí Ànábì sallallahu alayhi wa sallam tó bá gbé gbà tẹ́ ń rìnrìn àjò yẹn, ó bá jẹ́ gbà tílẹ̀ jẹ́ ọlọ́ràá, fa'a'tul ibla haddaha min al-ard, ẹ fún ràkúnmí lẹ́tọ̀ọ́ rẹ̀ nínú ilẹ̀, ẹ fún láǹfààní kó dúró kó jẹun dáadáa. ẹ mọ̀ pé ní ìsìn ìgbà táwa náà ń gun mọ́tò kan ò sí tí ó kàn máa lọ láti Ògbómọ̀ṣọ́ yìí táì dé Jọ́ọ̀sì tẹ́ ẹ bá dáko sí o. àǹtọ́lú mọ́tò tí ò lépo inú bolú fẹ́ rìn dé tí ò fùkú. tá à ń bá ń tilẹ̀ yìí tá à ń bá ń lọ Jọ́ọ̀sì, tá a bá ṣe full tank láti bí, sẹ́wọ̀n kí ńgbà tá a bá fi dé díkò á tún ti máa wá àti ṣe full tank míì kódà tó bá gbé wa débẹ̀ mọ́. ìgbà tá a máa ń tún lọ títí náà ó níbi tá a tún dé tá a tún ṣe full tank. àwọn ẹranko tí wọn kì í ṣe kó làwọn máa mú yóò jẹun. tó bá yẹ pé àsìkò tí ilẹ̀ jẹ́ ọlọ́ràá tí koríko wà ń bẹ̀ ni, ẹ fún ràkúnmí lẹ́tọ̀ọ́ rẹ̀ nínú ilẹ̀, ẹ jẹ́ kó jẹun. tí ì bá ṣe pé Allahu azza wa jalla ọba dá ràkúnmí ní ẹranko tó ṣe wípé ó kún fún ẹ̀kọ́ ńlá ni, kò bá ti ṣe máa gbé ní àjò nínú Sahara ọ̀rọ̀rùn láti wà ń bẹ̀. Olúwa wá dáhùn wípé kó jẹ́ pé nínú Sahara òun ló dàbí ọkọ̀ ojú omi ń bẹ̀, wọ́n máa lọ rọrùn, kò sómi kò sí koríko, kò sí igi téèyàn ti ẹ̀ sásá bẹ̀rẹ̀. torí ẹ̀ ní Islam sọ pé tí ràkúnmí bá sọnù wọ́n wá ń lọ́nu Sahara lọ́wọ́ àrí, má mú o, fi ilẹ̀ jẹ́ ọmọ lọ. oúnjẹ rẹ̀ tí ó jẹ́ wà nù ẹ̀, omi rẹ̀ tí ó mú wà nù ẹ̀, nítorí lè fi dáàbò bora rẹ̀ lọ́wọ́ ọ̀tá wà ń bẹ̀. torí pé òun ti jẹ́ oúnjẹ kó pamọ́ síbi akóúnjẹ pamọ́ sí. Olúwa pinnu rẹ̀ sóríṣiríṣi ibi tí ó kó oúnjẹ pamọ́ sí, tó bá dásìkò tó bùkátà rẹ̀ ọmọ bí ó sì dá padà sẹ́nu, yóò ẹsẹ̀ wá jẹ́ ní jíjẹ tí ó lọ síbi tí ó ti lò. ó ti kó mi pamọ́ sínú táǹkì, ìgbà tó bá bùkátà rẹ̀ ọmọ bí ó sì pọ̀wọ́ ẹnu tí ó ṣẹ̀ṣẹ̀ wá rán lọ síbi tí ó ti wúlò. kò sí ẹranko náà láyé yìí tó lè pàdé ràkúnmí tẹ́rù lè máa bà wá. ó lè pa ràkúnmí o, àmọ́ ràkúnmí náà lè rán lọ sálùkìyàmù. kódà kó ṣe kìnìún, Olúwa fún ràkúnmí ní agbára jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ yẹn àfà tó bá fi búrọ́ọ̀ṣì orí kìnìún gan tó gbà káwò, ó lè jẹ́ pé kò dára rẹ̀ mà fún bíi wákàtí méjì. Olúwa sì tún fún lágbára, ó lè ya ẹnu rẹ̀ hàn. gbogbo ẹranko tó bá fi ẹnu rẹ̀ gbé orí rẹ̀ yóò fi nákànákà tí ó fi rí pọ̀ ń pa ni. torí di eléyìí ràkúnmí ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀, ẹ jẹ́ kó jẹun kó yó. wa idha safartum fil jad, tó bá yẹ pé àsìkò ọ̀gbẹlẹ̀ ilẹ̀ bá rìnrìn àjò tí ò sí koríko kankan, fa asri'u alayha as-sayr, ẹ yára tẹ́ ń bá rìn pẹ̀lú ràkúnmí, ẹ yára. wa badiru biha niqyaha, ẹ sì yára lọ́nà àti má mú kí nǹkan ó ṣe ọpọlọ rẹ̀. nítorí pé tí ràkúnmí bá rìn nígbà tí kò róúnjẹ jẹ dáadáa, tẹ́yìn ọ̀bá wá yára rìn, tẹ́sí ń lò wípé ṣe bí ràkúnmí ni, eléyìí lè mú kí ọpọlọ rẹ̀ kó ṣiṣẹ́ lódìlódì, tí ó fi wá mọ wẹ̀yìn gan ní wọ̀ọ̀tà. wọ́n sì máa ń ròyìn ràkúnmí pẹ̀lú ròyìn kan pé hayawanul haqud,
ẹranko kan ni tí máa ń dìyànnu ó máa ń dìyànnu níṣẹ́ o lè ṣe ràkúnmí fún bí ọdún 3, 4, 5, 10 gan kó tó wá gbẹ̀san ó ti gbàgbé tó o ṣe lọ́kàn rọ ọmú ni tó bá ti sọ orí èèyàn sáàrin ẹnu rẹ̀ yóò gbé ó lè máa nà mọ́gìrì kó máa nà mọ́gìrì títí tí èkó máa bá fọ ọrùn tọrùn bá já ìbọta torí ẹ má bà ọpọlọ rẹ̀ jẹ́ máa lọ́wọ́ nítorí pé tẹ̀ máa ń fún wàhálà kó rọ́n jẹjẹ tẹ́ ń lò ń lò pé ẹranko ni ẹ fẹ́ bà àlàáfíà rẹ̀ jẹ́ nù. wa idha arrastum tẹ́ bá wá dúró sùn lọ́nà lálẹ́ at-ta'ris oníkí onírìn àjò kó dúró sùn lálẹ́ tẹ́ ẹ bá dúró láti sùn lálẹ́ fajtanibu at-tariq ẹ má sùn láàrin ọ̀nà o ẹ má sùn láàrin ọ̀nà ẹ̀yin onírìn àjò ẹ má sùn láàrin ọ̀nà láyé ìsìn ẹ wá bi tẹ́ sọ̀kalẹ̀ sí ni o bó ṣe lé àlejò eléyìí tó ṣe wípé wọ́n ti kọ́ kalẹ̀ ní gbogbo ìlú pé tálejò bá wọ̀lú tí ò nílé tó lè dé sí ilé àlejò níbi hòtẹ́ẹ̀lì ẹ sì wò ó kọ́ má jẹ́ ilé àlejò tó yẹ kí gbogbo ìbàjẹ́ ló kún bẹ́ẹ̀ ẹ wá bí kan sọ sí àwọn ilé àlejò sì tún wà tó jẹ́ guest inn wọ́n kọ́ kalẹ̀ fàlejò ni wọ́n ẹ ṣe gbogbo òrégbè ìranù bẹ́ẹ̀ tálejò bá dé èyí tẹ́ bá fẹ́ gbà ní tẹ́ bá fẹ́ gba odidi ilé fúláàtì kan lẹ fẹ́ gbà fúláàtì méjì lẹ fẹ́ gbà ẹ gbà ẹ dé bẹ́ẹ̀ ẹ lè dé bẹ́ẹ̀ bóyá ẹ lè wá àwọn aráàlú ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ bá wa wábi tá a dé sí àmọ́ kí wàá lọ dé sójú ọ̀nà ó léwu o ẹ gbọ́dọ̀ dé sójú ẹ gbọ́dọ̀ sùn sójú ọ̀nà fa innaha turuqu dawab torí bẹ́ẹ̀ làwọn ẹranko máa gbà ojú ọ̀nà làwọn ẹranko máa gbà nígbà tí ẹranko bá dé tán fẹ́ gbọ́nà tẹ́yìn sì ń sùn bẹ́ẹ̀ kí lè fẹ́ kó ṣẹlẹ̀ tí kò máa tẹ̀yìn kọjá ni wal-hawamu bil-layl wal-hawami bil-layl ibẹ̀ sì ni àwọn kòkòrò lẹ̀ ìní wọ́n máa padà forí lé nígbà tó bá di lálẹ́ ibẹ̀ ni wọ́n sùn sí tó bá di lálẹ́ àwọn kòkòrò lẹ̀ tẹ́rìn bí àkekèé bí ejò bí àwọn nǹkan tó lè ṣeyín léṣe ojú ọ̀nà ni wọ́n wà sùn torí rẹ̀ gbọ́dọ̀ sùn ojú ọ̀nà nítorí pé Ànábì sallallahu alayhi wa sallam ó jẹ́ rahmatan lil alamin àánú àti ìkẹ́ fún gbogbo àgbáńlá yìí ńlọ́fà ní fi ń ṣe gbogbo àlàyé yìí fún wa ẹ má sùn ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kẹ wá tẹ́ níbẹ̀ ẹ má sùn bẹ́ẹ̀ kódà gan tá a bá lọ ṣiṣẹ́ hajj tá a wà ní Mina àbí Muzdalifa ẹ̀rí pa kìí sùn sójú ọ̀nà a kìí sùn sójú ọ̀nà gbogbo bíkíbi tó bá wà ní Mina gbogbo bíkíbi tó bá wà ní Muzdalifa ó tún máa gbọ́ pé lílọ bíbò dúró fáwọn èèyàn báyẹn ní tí ń rinṣẹ́ àbáwọn tí ń wa mọ́tò kò sẹ́nìkan tí máa ń sùn sójú ọ̀nà lẹ́yìn náà àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé wọ́n máa ń lo ọ̀nà lálẹ́ wọn kìí ṣe dandan kárí wọn kìí ṣe dandan kárí wọn tó ṣùgbọ́n àwọn ń rí wa àwọn ò gbọ́dọ̀ sùn sójú ọ̀nà ẹ̀kọ́ tiwa nù àwọn ẹran tí wọ́n ní wọ́n ń sùn bẹ̀ àwọn ò rí wọn eléyìí mùkábàrà wọn ń pè mùkábàrà ìyẹn fẹ́ yà yàkuyà mára rẹ̀ lọ́wọ́ nù táburú fi ṣerú wọn torí ẹ gbọ́dọ̀ sùn sójú ọ̀nà ilé ìjẹbi tá a dùn lónìí abẹ Allah azza wa jalla wọ́n ràn wá lọ́wọ́ láti máa fa àwọn nǹkan tá à ń gbọ́ sí wà kù ó ṣe ní sábàbí dáadáa fún aláyé àti lọ́la al-qiyamah subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.